ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹ́ wá gbẹnu sí máa thank you very much Owutu. wọlé tó wáyà olórí gbogbo aṣọ múlẹ̀ ènìyàn yẹyẹ ní ọ̀dọ́ ẹni màmá alóore òpó kẹ ọmọ wọn ní sàárẹ̀ olú kò sí báyìí débẹ̀ ọgbẹ́ mi ní sàárẹ̀ ọjọ́ tí mo wí ìyẹn kẹsẹ̀ wọ́n jẹ́ ọ̀nà ọjọ́ tí mo wí ìyẹn kẹsẹ̀ bẹ̀ mẹ́rin yóò kàn bọ̀ gbogbo ayé o tó bá gbàjà kàbọ̀ ìṣòwò ayé o òkú ni èmi yóò máa mọ gbogbo ayé o tó bá gbàjà kàbọ̀ tó bá gbàjà kàbọ̀ aláṣẹ jòlá náà rẹ̀ àṣàlámà lé kàn. olórí ọkọ ìyàwó ẹ ọmọ wọn lè gbé aláàrán mi òkú mọ̀jẹ̀dẹ̀ ẹ̀fọ́ lẹ́jà tuntun mọ̀mọ́ olórí ẹni bá tó sí ìrìn àwọn ẹ̀fẹ́ o ẹgbẹ́ aláàrán ọmọ kí ẹ sọ iwájú láti máa lọ òní lọ́sẹ̀ ìláìláì aláṣẹ jóná ọ̀tọ̀ ló ń náwó aláṣẹ jóná ọ̀tọ̀ ló ń náwó aláṣẹ jóná ọ̀tọ̀ ló ń náwó wàtí wọ́n kẹ́jẹ̀ máa gbà wọn sálàlà ó túbọ̀ ní kúrẹ̀ ní gidi wọ́n ṣe ẹ̀wà ọlá bàbá Rihanna mi ẹ̀pẹ́ ní ilé bàbá Rihanna ojú orí ti ẹ̀ wẹ̀rọ fàánà kọ̀ọ̀kan àlìyá gíga ló mọ̀ ọ̀gá oníwálé ọlọ́wọ́ lákàbà wọ́n lọ sọ́kà mọ́lúwà wọ́n lọ bí sẹ́mi wọ́n lọ àṣìbá ní ìtọ́sọ̀ òfò. aláyé mi náà rẹ̀ olú ọmọ máa wọlé gbogbo bàbá tó sẹ́ni wà ó ti pẹ́ alájí sáyé rí bàbá tó dé olú ọmọ délé ìfowó wọn bàbá balẹ̀ kìsì mi wọ́n lábàbẹ́ ní ìbàdàn sí i ó ti pẹ́ wọ́n lábàbẹ́ ní ìbàdàn sí i wọ́n lábàbẹ́ ní ìbàdàn sí i àwọn ọmọ lóyìn pátápátá àtàrólé àtọ́jútólé àtàrẹ́sì àti sípò àti yẹyọdẹ òrùlé òwúrà àti kéjọjú àkọ́kọ́ yẹyẹ nípa àkọ́kọ́ wọn bàbá òrèlé wọ́n rí jìnnàlì sí ẹni bá lọ́wọ́ ọ̀gbọ̀n wọn. ó yá lókè lájà ń bọ̀ ẹni kan kò níyẹ láti fò àbòsí ló fà ẹ sọ pé kí lóde ọmọ àbòsí mà ó ṣe ní wà ní ọmọ àbòsí mà ní o orí pé ọ̀rẹ́ mi wá sí má sálàlà bàbá olùbárí kàwé kan ẹ bá mi kórìí sílẹ̀ alájà kó balẹ̀ ajá méjì alábí àríyọ̀ mi bàbá ẹ máa kú àbọ̀ ìyẹn sọ̀rí ètò àti òníyàn yẹyẹ ní ìmá ẹ̀mí ṣe bá wọn ẹni máa lọ ọmọ ẹ̀rí mọ́ gbogbo apátápátá nílé lọ́wọ́ agbára àmọ́ máa rí ẹ̀ máa lọ ẹ̀jẹ̀ kí ló bọ̀ ẹ fara balẹ̀ àmọ́ máa rí ẹ̀ máa ṣe òde náà fi ń gbọ́rẹ́ o bàbá ní àríyá ọkọ̀ máa gbá ibi kíkà kí n kàrà fún ibi tó ká tó kàrà pọ̀jù pa ọ́. gbogbo lórí tó bẹ̀rẹ̀ ilẹ̀ ìdìbò sí àkọ́bí ó jẹ́ kí ẹ sí rẹ̀ yá ọ̀pọ̀lá o. èèyàn yẹyẹ bá láyé fi mọ́ ọ wọ́n lóhun sùn láyé nípa ọ. ó yẹ tó bá rí bẹ́ẹ̀
ọmọ mi o ọmọ ẹni bá ọmọ mi ẹni bá ọmọ mi ìkòkò ọ̀rọ̀ wọn ló bẹ ní olùlọ́wù wọn ló bẹ ní yàrá ọmọ sáré ẹ bá mi kí tó sí oko ọmọ sáré ẹ bá mi kí tó sí ìbàdàn àríyàwó àwọn ilé àṣẹwọ́ wọn ní oṣù wọn bí ṣẹ́wọ́ṣẹ́wọ́ wọ́n ti wọ́n wá ṣe wẹ́ àṣẹwọ́ ẹ̀ ní àwọn oṣù wọn bí kọ́mọ gbogbo àdọ́jọ́ mọ́sọ̀lọ́kùn ọ̀pọ̀ ìbàdàn ilé wọn sọ ní ọ̀sán àwọn oníkẹ́wò lára bọ́ ọmọ sáré tó sí mi ń kọ́ ọ́ bá mo bá lè dé òní bàjẹ́ àṣàjò tó sì mí ń kọ́ àṣàjò tó sì mí ń kọ́ bàbá ẹ máa wò lẹ́ àwọn bá mi bàbá ẹ máa wò lẹ́ bàbá ẹ níbà ó bàbá àlùbáríkà ó bí gbogbo àwọn ọmọ àlùbáríkà ojú yẹn ní fọ́ ẹni ló ń gbé ìsọnù bí ó ṣe bí ọmọ bàbá bàbá àlùbáríkà ló nà ó bàbá jọ̀nà ọ̀tọ̀ jọ̀nà ọ̀tọ̀ bàbá Eniba ó bàbá òrìṣẹ́ lókè lókè lẹ́yìn fọ́ bàbá jọ̀nà ọ̀tọ̀ ní o bàbá Eniba ní o òun súnà ó bàtẹ́ bá fẹ́ nìyẹn o ó lè ṣe máa jẹ́ nìyẹn o kí ló ṣẹlẹ̀ àwọn ilé ọjọ́ fún mi lọ alẹ́ kó ká ẹ̀mí ọ̀gá alẹ́ kí ló dé èmi ọba náà mọ rí mi mo bá ti máa ṣàgùn. mo bá ti máa mọ rí mi bá ti máa ṣàgùn. èmi ọba mọ orí mi mo bá ti máa ṣàgùn. ọmọ orí mi bá ti máa ṣàgùn. èmi ọmọ orí lówó mi mọ orí lọ́la mi mọ orí lówó mi mọ orí lọ́la mi mọ orí ní gbogbo nǹkan mo bá bá. láti tètè mọ orí mi bá ti máa ṣàgùn. ó gbọ́ ta ló wá sọ pé kò mọ ó kọ́ kẹ̀ bóyá ojú wọn ti fọ́. ibẹ̀ yìí màmá máa bá sọ̀rọ̀ yìí lẹ́bí wa ẹni máa lọ sáyé o pátó ní gbájú gbájà sí gbọ́dọ̀. iná náà tó sì yọmọ sáde ó pọ̀ ta ló wá sọ pé kò pa ọmọ àṣàdé àwọn ẹ̀rọ ó yá ọmọ àṣàdé ọmọ àṣàdé agége lọ́gà wà ọmọ àṣàdé ìwọlé yan Jonathan ẹ̀bọ̀n ọmọ àṣàdé o. èèyàn tó ṣe ọmọ àṣàdé ẹ̀wọ̀n wọn náà tó ṣe olórúkọ fún ọmọ bẹ́ẹ̀ àtùmọ̀gbé òní kan ẹ̀ láìláì ẹ bá mi tọ́jú ọba ìsáìrì ní oṣù pa ọ́ àgbọ̀ ayé wà lẹ́nìí àgbọ̀ bàbá mi àgbọ̀ ọ̀gá mi alátìlẹ́yìn mi láti bí ogún ọdún ọ̀rọ̀ wa ò sí wọn rí yẹyẹ ẹni àpò sí wọn ẹ bá bá máa ṣàlẹ̀ yẹ oṣù wọn. wọ́n fẹ́ràn ọba ní gidi ẹni bá lọ́wọ́ wáyé mímọ́ ọmọ Ṣadé ó yá jẹ́ kí n sọ pé ọmọ Ṣadé tẹ́lẹ̀ ó mọ̀ rẹ́ o ọmọ Ṣadé tẹ́lẹ̀ ó mọ̀ rẹ́ o ọmọ Ṣadé tẹ́lẹ̀ ó mọ̀ rẹ́ o tímọ́tímọ́ jóná tàbí aláṣẹ jóná tó ní èèyàn ti ní Eniba balẹ̀ tó máa fẹ́ nìyẹn balẹ̀ tó máa jẹ́ nìyẹn àwọn ọmọdé kò sọ̀rọ̀ lọ́kùn wọn ti sọ ẹ̀gbọ́n tó sọ fún mi yìí nǹkan kí sẹ́sẹ̀ àgọ́ a ní kò jẹ́ wọ́n léegun ní egun ní o egungun ní o yìí nǹkan kí sẹ́sẹ̀ àgọ́ a ní kò jẹ́ wọ́n léegun ní ẹ̀bẹ̀ ní o wọ́n tún gbé jùlọ náà bá sá fún mi wọ́n náà jẹ́ ló dọ̀gbọ́n. wọ́n lájẹ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù. ayé ò balance wọ́n lájẹ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀. ayé ò balance wọ́n lè jẹ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀. ẹnu ayé ló sọ fún. wọ́n bẹ́ gbẹ̀mí alẹ́. bó bá ti kú ogún. bó bá ti kú ogún bẹ́ẹ̀. dúró sórí ọwọ́ ẹ̀ báwo tẹ́ nìkan bẹ́ẹ̀ ṣe. Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.